ìkànnì Jígí Alára, ìkànnì tí a ti ń sọ ìtàn pẹ̀lú ẹ̀mí, tí a ti ń rọ ìròyìn bí àkọlé ìtàn, níbi tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ dàbí àṣà, tí a sì ń sọ èrè di àtúnbí èrè ayé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó bá jáde lẹ́nu wa níkànnì Jígí Alára, ìkànnì Jígí Alára. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń tẹ̀síwájú pẹ̀lú wa. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé orúkọ rere ó sàn ju wúrà tóun ti fàdákà lọ. Èmi ọmọ yín olólùfẹ́ yín ni, ọ̀rẹ́ yín Imam Abdulwaheed náà lẹ̀ tó ń bá pàdé láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ já wọ inú ìtàn ayé olókìkí, ẹ já wọ inú ìtàn ayé àwọn olókìkí. Lónìí, ìyá Angel Smith ti dáhùn ní kíkún sí bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára lórí ìgbéyàwó àfẹ́sọ́nà ọmọ rẹ̀. Ó sọ pé àwọn èèyàn gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ìpinnu ọmọ òun. Ọ̀rọ̀ náà ti ń gbóná gan báyìí lórí Instagram àti X. Àwọn olólùfẹ́ Angel ní pé ìyá náà ṣe dáadáa pẹ̀lú bí ó ṣe ń dáàbò bo ọmọ rẹ̀. Àwọn mìíràn ní pé ìdáhùn náà lè túbọ̀ gbóná ìjà yẹn gidi. Àwọn amòye ní pé ọ̀rọ̀ yìí fi hàn pé àwọn ìrandíran tó jẹ́ ti ìyá yìí wọ́n sì mọ bá ọ̀rọ̀ náà nílẹ̀ gidi o. Àwọn tí wọ́n jẹ́ àgbààgbà wọ́n ti rọ àwọn ará ayé láti fi ìdílé náà sílẹ̀ láyọ̀ àtàlàáfíà, kí wọ́n má dá sí ọ̀rọ̀ ìdílé wọn mọ́ o. Ọ̀pọ̀ èèyàn ló ní ìyá náà ní ìgboyà gidi. Ìbéèrè tó wá bẹ́ńbẹ̀ lélẹ́yìí: ṣé ìdáhùn ìyá yìí dára tàbí ó ti pọ̀ jù? A kì í mọ ẹni tí yóò jẹ́ kìnìún nígbà tí ó jẹ́ ọmọ kékeré. Ẹ ṣeun, ẹ subscribe, ẹ comment, ẹ sì share. Ẹ máa fèròǹgbà yín sábàlá àròwé sí. Ọmọ yín olólùfẹ́ yín náà ni o, Imam Abdulwaheed láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Jígí Alára, Jígí Alára, ìkànnì ìdùnmọ̀dùnmọ̀ ẹsẹ̀. Ọ̀dùnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ètò tó fún ni lóye, ètò tó là ní lóye wà ń bẹ̀. Ọ̀dùnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ̀ bó ṣe ń lọ láwùjọ. Ọ̀dùnmọ̀ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Jígí, Jígí, Jígí Alára. Ìkànnì Jígí Alára 16, bàbá gbogbo.